Ẹ kú déédéé wòye ẹ̀yin èèyàn wa. Ètò Yorùbá Pọ́nbélé yín ló tún gbòde. Adé bí a ṣe ń dé kólókó kó má lè lóko, adé bí a ṣe ń dé kọ́lọ́nà má jẹ ìjẹnu. Àṣàmú Ìkọ́lé mi jẹ́ ọmọ ajíjá bí onígèrè ọmọ ògbẹ́jà nígèrè ó bàgèrè jẹ́, ó gbẹ́jà nígèrè ó tún gèrè ṣe. Ọmọ afọ́fúrá ni mí gan bóró ológun, ọmọ afabẹ́rẹ́ gúnyán kálejò ó má bàa jẹ́. Ọmọ ọba ọlànà ọba ni wọn lò ní òsì nǹkan tó jẹ ńlẹ̀ ọbẹ̀ ní òun ní òjẹ ń bọ oṣù jẹ ìyẹn ńlẹ̀ àwọn ìyá mi nù. Mo kí ládéládé, mo kí lóyè lóyè, mo kí gbogbo ìlú ní kóòtù òjíire ní gbogbo ilẹ̀kílẹ̀ tẹ́ bá wà. Mo kí àwọn ìkàrẹ́ olókè méjì takọtabo tí kan ṣe ọ́ wulẹ̀ ìkan ṣe ọ́ rọra. Mo kí ọmọ rẹ̀ sàdúdú lẹ̀gbọ́n púpọ̀ làbúrò. Mo kí ní ẹ̀rọ ọ̀kín ọlọ́fà mọ́jọ. Ọlálọ́mí ọmọ abíṣujókọ ìjàkadì kátàkìtì lóru ó tọ̀fà. Ọmọ ìjàkọ̀ ìjàkàn tọ́jà lọ́fà nílé Ọlálọ́mí ó ṣejú obè ó ṣejú póró nínú oko ìbáṣejú olóko ṣe ìbá làwọn. Ètò Yorùbá Pọ́nbélé yín ló gbòde. A ó tẹ̀síwájú níbi fífi àmì lé gbólóhùn Yorùbá. Lónìí àwọn òwe bíi mélòó kan ni mo tún kó wá tí a ó jọ fi àmì lé. Tá a bá ti fi àmì lé àwọn òwe náà tán, a ó jọ kà á síwájú, a ó sì ṣe àǹfààní látara kíkà náà. Kàhá ni ó mọ okolo ni ó yọ. Béèyàn kan bá kà bẹ́ẹ̀ orí kà. Béèyàn bá ní ta ni ó mọ ọkọlọ ni ó yọ orí wí. Àfi béèyàn bá fàmì lé. Béèyàn ò bá fàmì lé gbólóhùn Yorùbá, ó dàbí pé èèyàn fún wèrè, a ní kí wèrè ó tòkú ìyá ẹ̀ ni, bó bá ṣe wù ló lè ṣe. Ẹ jẹ́ ká fàmì lé kó lè nítumọ̀. Ó ṣe é kà báyìí. Báwo la ṣe kà? Ta ni míre ó mọ òkòlò ní Ọ̀yọ́. Remi ṣe bí rere oko rere ẹṣin mímí ń pa míre. Tá bá fẹ́ pè pọ̀, ta ni ó mọ òkòlò ní Ọ̀yọ́ ṣe bí oko ẹṣin ni ó ń pa. Tá bá fẹ́ pè ṣákálá, ta ni ó mọ òkòlò lọ́yọ̀ọ́ ṣe bí oko ẹṣin ní ń pa. Ẹrú kan ní Ọ̀yọ́ tí orúkọ rẹ̀ gbajúmọ̀ ni. Wọ́n á tún máa pa òwe náà pé kò sẹ́ni tó mọ òkòlò lọ́yọ̀ọ́ àfijọ́ tó ti ná bọlé. Ẹrú ni lọ́yọ̀ọ́ lé.
ẹ jẹ́ ká lọ sí èkejì. Eléyìí ìparí ẹ̀ nìyí. Ta ní mọ òkòló lọ́yọ̀ọ́ ṣe bí ẹ̀kọ́ ẹṣin ní ń pa. Bá a bá fẹ́ rẹ́ni jẹ ká wí re mí, mí re mí. Bí a bá fẹ́ mímí rẹ́ni jẹ, mí rere mímí ká wí. Èwo dòre ní ti rere, ọba rere ń pè ọ́ mí dò mí. Ní Ọ̀yọ́ mí dò mí. Bí a bá fẹ́ rẹ́ni jẹ ká wí. Èwo ni tí ọba ń pè ọ́ ní Ọ̀yọ́. Nínú àwọn òwe tí a ti kọ́ tá a sì ti ṣàlàyé ní àwọn fọ́nrán tó ti ṣáájú, ó ní àwọn ni eléyìí wà. Bá a bá fẹ́ rẹ́ni jẹ ká wí. Èwo ni tí ọba ń pè ọ́ ní Ọ̀yọ́. Èyí tó tẹ̀lé remí, ọwọ́, ọmọdé rere mí kò tó dò mí. Pẹpẹ rere ti àgbà rédòdò lágbà rédò kò wọ́ dòre akèrègbè rédòdòdò. Ẹ jẹ́ ká pè pọ̀. Ọwọ́ ọmọdé kò tó pẹpẹ tí àgbàlagbà kò wọ́ akèrègbè. Ẹ jẹ́ ká pe àwọn òwe yìí kọ̀ọ̀kan sí pẹ̀lú àwọn àmì orí ẹ̀. Ta ni ó mọ òkòlò ní Ọ̀yọ́? Rere mí re dòdòdò ní dòmí. Ṣe bí oko ẹṣin remí rere ni ó ń pa. Ni ó ń pa. Ni mímí ni ó ń pa. Remí ni ó ń pa. Rere ẹ̀ka fi sí ni ó ń pa. Bí a bá fẹ́ rẹ́ni jẹ ká wí. Mí re bí a bá mí re mí fẹ́ rẹ́ni jẹ. Mí rere mí re ká wí. Èwo ni tí ọba ń pè ọ́ ní Ọ̀yọ́. Ọwọ́ ọmọdé kò tó pẹpẹ tí àgbàlagbà kò wọ́ kèrègbè. Àwọn tí a bá fẹ́ ka àwọn nǹkan wọ̀nyí, a ó kà á pẹ̀lú sùúrù ní kọ̀ọ̀kan pẹ̀lú àmì orí ẹ̀. A ó dùn sínú, a ó pè sínú. Tá bá ti pè pẹ̀lú àmì, yóò ní ìtumọ̀ bá bá ṣe ń pè. Ẹ jẹ́ kí a gbìyànjú láti máa lo àwọn kìíní bá bá ṣe ń tẹ̀lé ní ṣísẹ̀ntẹ̀lé. Ká jẹ́ kí àwọn ọmọ wa náà bá jókòó tì kájọ máa fi làákàyè bá lọ, láti máa fi sùúrù bá lọ. Ebi ni a ó fi àdàgbé ètò Yorùbá Pọ́nbélé ètò nírọ̀ sí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní àwọn fọ́nrán tó kọjá, ibi tá à ń lọ kò jìnnà, ṣùgbọ́n ibi tá à ń yà ló pọ̀. A nílò subscription yín, a nílò like yín, a dẹ̀ nídìí share yín. Ẹ bá wa pín ká, ẹ bá wa nífẹ̀ẹ́, ẹ sì bá wa tẹ bọ́tìnì mo fẹ́ràn sí tó ń pè ní subscription. Eléyìí ni àwa tí yóò fi lè rin ìrìn àjò tó pẹ́ lórí kìíní tí à ń ṣe pẹ̀lú ìgbìyànjú tí a mọ̀ láti fi gbé èdè Yorùbá lárugẹ. Àṣàmú nǹkan rere bàbá ẹ̀ lójúde Olúyọ̀lé. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, EA/58 ilé Ajéjẹ Òjé Ìbàdàn ilé bàbá mi. Ọ̀yá ṣetán ọ̀yá rẹ̀rá ó dàbọ̀.